eléyìí má tún wá ga o. Ṣé ti gbóhun tí gbajúmọ̀ olórin ẹ̀mí ni Yínká Aláṣeyọrí sọ? Ọ̀rọ̀ tó sọ yìí má ti mú káwọn èèyàn máa wọ́ tuurutu lórí ẹ̀rọ ayélujára. Ẹ gbọ́ ohun tó sọ. Wishing me a lot of things and I wish them back. Màá kọ́ rẹ́rìn. Màá kọ́ rẹ́rìn. Màá rẹ́rìn sí yín ni. Torí ẹni tó bá ti fi kúrò mi ọjọ́ pé ó ń ka ikú. Ó fẹ́ ikú tó bá ti ro kúrò mi ó fẹ́ ikú. Ó fẹ́ ikú ń gbóná. Tó bá ti wò pé ègún ikú ló rò sí mi, ó fẹ́ ikú ń gbóná. Kì í ṣe ikú díẹ̀, ó fẹ́ ikú gbígbóná. Tó bá wọ DM mi, tó wá ń pa àwọn èèyàn tira pé kó máa gbàdúrà òdìlé mi lórí. Wo ikú á máa lé ẹ kiri tó bá dúró ikú ni. Tó bá jókòó sórí ikú. Tó bá sọ̀rọ̀ sórí ikú. Don't come to my DM. Don't tell anybody anything about me for evil. Mi ò ní kú lẹ́nu. Mi ò ní kú lẹ́nu. Àyànmọ́ mi ò ní kú. You come to people's DM, you wish them death. You come under their comments, you wish them death. Èwo ni lórí tèmi Adéyínká Aláṣeyọrí ẹ gbọ́ kẹ́ kọ́lẹ̀. Báwọn èèyàn kákàkiri bá ń pe ikú lé mi lórí. Kó gbóná ju ajere lọ. Áńgẹ́lì apanirun á máa lé wọn kiri. Bó bá jẹ́ wòólì, áńgẹ́lì apanirun àgbà odó lórí wọn á jẹ́ kó fà bà wọ́n láyà. Yes. Ẹ gbàdúrà gbogbo nǹkan tó jẹ́ ayọ̀ yín ni kẹ́ gbàdúrà fún. Gbogbo nǹkan tó ń fún ẹ láyọ̀ ni kó gbàdúrà fún. Má bá wọn sí pẹ̀lú láwọn tó máa sọ pé mi ò ní gbà is a deadly prayer. Ayé yìí ti le ju nǹkan ayé yìí ti le. Ayé yìí ti le. Ayé yìí ti le. Ayé yìí ti le. Ayé yìí ti burú. Hi. I cannot cry. I cannot cry. I cannot cry. It's so painful. It's so sad. It's so sad and it's so painful. That ayé yìí, àwọn èèyàn ò mọ̀, you don't know what is going on. A lot of things, a whole lot of things behind the scene. Ọ̀rọ̀ lẹ ti gbọ́ lẹ́nu olórin ẹ̀mí ni Yínká Aláṣeyọrí. Kí lẹ̀yin rí sọ sí ohun tó sọ nínú fọ́nrán náà? Ẹ jẹ́ ká mọ̀ ní abala àríwí sí comment section. Ẹ jọ̀wọ́ like, share fídíò wa. Ẹ ṣé gan-an ni fún àtìlẹ́yìn yín. A dúpẹ́ àmọ́.